Àwọn tó kópa nínú eré ayé kejì ni Wùmí Ajíbóyè, Victoria Adébóyè, Habib Alagbe, Binta Ayọ̀mọ́gájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré ayé kejì dá lórí Adéníkẹ́ àti ọkọ rẹ̀ Kóredé. Òjòwú obìnrin ni Adéníkẹ́. Lọ́jọ́ kan tí ọkọ ẹ̀ fẹ́ jáde, ó fàáké kọ́rí pé kò lè jáde nítorí pé ó rò pé òun fẹ́ lọ rí obìnrin mìíràn níta. Nígbà tí ọ̀rẹ́ Akóredé dé, ó gbà á níyànjú láti fẹ́ obìnrin míì. Kóredé ní òun ò lè fẹ́yàwó míì léyàwó òun torí òun nífẹ̀ẹ́ ìyàwó òun ni. Ọ̀rẹ́ rẹ̀ wá rán létí wípé òun ti kì nílọ̀ tẹ́lẹ̀ nípa owú jíjẹ Adéníkẹ́ kó tó di pé ó fẹ́. Òun ló fàáké kọ́rí pé Adéníkẹ́ rẹ̀ lóhùn fẹ́ fẹ́. Ìwà Adéníkẹ́ yìí ló mú kí àbúrò rẹ̀ tó ń gbé pẹ̀lú ẹ̀ láti lọ fẹjọ́ rẹ̀ sun ìyá rẹ̀, tí ìyá náà sì kì nílọ̀ gidigidi pé kó sọwọ́ agbéjẹ́mọ́wọ́, kó dín orí tó ń ṣe kó dínkù. Lọ́jọ́ kan, Kóredé pẹ́ dé láti ibi tó lọ, èyí tó mú kíjà bẹ́ sílẹ̀ láàrin òun àti Adéníkẹ́. Ni Adéníkẹ́ bá ti Kóredé ló bá forí sọlẹ̀ tó sì kú. Adéníkẹ́ wá rántí ìgbà tí ìyá ọkọ rẹ̀ kì nílọ̀ pé tí nǹkan kan bá ṣe ọmọ òun nípasẹ̀ owú jíjẹ rẹ̀, òun máa fi ojú rẹ̀ rí màbo. Ara fu ìyá Kóredé nílé rẹ̀ wípé nǹkan kan ń ṣe ọmọ rẹ̀ ló bá pè é. Ṣùgbọ́n Adéníkẹ́ ìyàwó rẹ̀ ló gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ó sọ fún ìyá náà wípé ọmọ rẹ̀ ń wẹ̀ lọ́wọ́. Ìyá náà sọ fún wọn pé kán gbàdúrà gidigidi gan kí wọ́n tó sùn. Ní agbede méjì ayé àtọ̀run ni Kóredé ti pàdé ọkùnrin kan. Sọ fọ́kùnrin náà pé ó ń wù òun kóun padà sáyé padà nítorí tí òun ò bá jí sáyé mọ́, wàhálà ló máa jẹ́ fún ìyàwó òun tí ó sì fojú wi iná òfin, èyí tí òun fẹ́ kó ṣẹlẹ̀ sí torí pé òun nífẹ̀ẹ́ rẹ̀. Ọkùnrin náà sọ fún un pé tó fẹ́ kó padà sáyé, ìyàwó rẹ̀ nìkan ló gbọ́dọ̀ rí òkú rẹ̀, òun sì gbọ́dọ̀ rí òkú rẹ̀ mọ́lẹ̀. Àṣírí ohun tó sì ṣẹlẹ̀ kò ní kẹta gbọ́dọ̀ gbọ́ sí. Kóredé padà sí àgọ́ rẹ̀. Adéníkẹ́ ronú bó ṣe máa sọ fún ìyá rẹ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ó wá mú Kóredé tó sọ fún un pé nǹkan tó ṣẹlẹ̀ yìí pé nǹkan tó yẹ kó ṣe ní òkú òun ni. Ó sì sọ fún un ní nǹkan tó máa ṣe. Ibi tó ti ń gbé òkú ọkọ rẹ̀ lọ náà, àwọn fìjìláńtè ti dá dúró tí wọ́n sì fẹ́ wo búùtù rẹ̀. Wọ́n ṣí, wọn kò sì rí òkú níbẹ̀. Wọ́n ní kí Adéníkẹ́ máa lọlé. Lójú ọ̀nà ló bá ṣí búùtù ló bá rí òkú ọkọ rẹ̀ níbẹ̀. Èyí tó túmọ̀ sí pé ọkọ náà pòórá nígbà táwọn fìjìláńtè fẹ́ wọ búùtù rẹ̀, ó pòórá. Nígbà tó padà rí òkú ọkọ rẹ̀ nínú búùtù padà, ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lẹ́yìn ìgbà náà ló lọ síbi tó ti lọ sin ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ pé kó lọ sin tó wá ń fẹ́ kó padà wá sílé ayé padà. Ó lọ sin. Nígbà tó délé níbi tó ti ń ronú ni ó ti rí ọmọ ọ̀dọ̀ rẹ̀. Tí ọmọ ọ̀dọ̀ sọ fún un pé kí ó ṣẹlẹ̀ tí aṣọ rẹ̀ ṣe dọ̀tí, kò dá ọkọ rẹ̀ lóhùn, kò dá ọmọ ọ̀dọ̀ náà lóhùn. Ló bá rí tí ọmọ ọ̀dọ̀ náà ti ń sáàfù ọkọ rẹ̀ lóúnjẹ. Èyí tó yà á lẹ́nu. Ṣé ẹ̀yin ti wo eré ayé kejì? Ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ ńbẹ̀? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Eré ayé kejì yìí ó kọ́ wa wípé ọkùnrin, obìnrin kọ́ ara jowú. Owú jíjẹ, ẹni tó bá ń jowú tí ò bá pa ara rẹ̀ yóò pa ọkọ ẹ̀, àtàbí kó pa ìyàwó ẹ̀. Owú jíjẹ kò ṣe nǹkan tó dára tó. Ó tún kọ́ wa wípé tá bá ń fẹ́ ọkùnrin tàbí obìnrin lọ́nà, tá bá ti rí àwọn red flag kan, ká má jẹ́ kí ìfẹ́ kó rù bò wá lójú. Bí bẹ́ẹ̀ kọ́, ẹni náà ó bá kábàámọ̀ nínú ìgbéyàwó ni. Gbogbo owú jíjẹ Adéníkẹ́ ni Kóredé ti rí nígbà tó ti ń fẹ́ àwọn lọ́nà. Ṣùgbọ́n ìfẹ́ ló bò lójú tó fi lọ fẹ́ Adéníkẹ́. So kò yẹ kó yà á lẹ́nu pé ó ń jowú nígbà tó ṣe ìgbéyàwó tó ti fi ìwà ẹ̀ hàn. Òun ni kò kíyèsí red flag náà. Ṣé ẹ̀yin ti wo eré ayé kejì? Ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ ńbẹ̀? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kí ẹ share fídíò wa, kí ẹ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ lóore. Àwọn tó kópa nínú eré ayé kejì ni Wùmí Ajíbóyè, Victoria Adébóyè, Habib Alagbe, Binta Ayọ̀mọ́gájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré ayé kejì dá lórí Adéníkẹ́ àti ọkọ rẹ̀ Kóredé. Òjòwú obìnrin ni Adéníkẹ́. Lọ́jọ́ kan tí ọkọ ẹ̀ fẹ́ jáde, ó fàáké kọ́rí pé kò lè jáde nítorí pé ó rò pé òun fẹ́ lọ rí obìnrin mìíràn níta. Nígbà tí ọ̀rẹ́ Akóredé dé, ó gbà á níyànjú láti fẹ́ obìnrin míì. Kóredé ní òun ò lè fẹ́yàwó míì léyàwó òun torí òun nífẹ̀ẹ́ ìyàwó òun ni. Ọ̀rẹ́ rẹ̀ wá rán létí wípé òun ti kì nílọ̀ tẹ́lẹ̀ nípa owú jíjẹ Adéníkẹ́ kó tó di pé ó fẹ́. Òun ló fàáké kọ́rí pé Adéníkẹ́ rẹ̀ lóhùn fẹ́ fẹ́. Ìwà Adéníkẹ́ yìí ló mú kí àbúrò rẹ̀ tó ń gbé pẹ̀lú ẹ̀ láti lọ fẹjọ́ rẹ̀ sun ìyá rẹ̀, tí ìyá náà sì kì nílọ̀ gidigidi pé kó sọwọ́ agbéjẹ́mọ́wọ́, kó dín orí tó ń ṣe kó dínkù. Lọ́jọ́ kan, Kóredé pẹ́ dé láti ibi tó lọ,
èyí tó mú kíjà bẹ́ sílẹ̀ láàrin òun àti Adéníkẹ́ ni Adéníkẹ́ bá ti Kóredé ló bá forí sọlẹ̀ tó sì kú. Adéníkẹ́ wá rántí ìgbà tí ìyá ọkọ rẹ̀ kì í nílò pé tí nǹkan bá ṣe ọmọ òun nípasẹ̀ owú jíjẹ rẹ̀, ó máa fi ojú rẹ̀ rí màbo. Ara fu ìyá Kóredé nílé rẹ̀ wípé nǹkan kan ń ṣe ọmọ rẹ̀ ló bá pè é. Ṣùgbọ́n Adéníkẹ́ ìyàwó rẹ̀ ló gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ó sọ fún ìyá náà wípé ọmọ rẹ̀ ń wẹ̀ lọ́wọ́. Ìyá náà sọ fún wọn pé kán gbàdúrà gidigidi gan kí wọ́n tó sùn. Ní agbede méjì ayé àtọ̀run ni Kóredé ti pàdé ọkùnrin kan. Sọ fọ́kùnrin náà pé ó ń wù òun kóun padà sáyé padà nítorí tí òun ò bá jí sáyé mọ́ wàhálà ló máa jẹ́ fún ìyàwó òun tí ó sì fojú wi iná òfin èyí tí òun fẹ́ kó ṣẹlẹ̀ sí torí pé òun nífẹ̀ẹ́ rẹ̀. Ọkùnrin náà sọ fún un pé tó fẹ́ kó padà sáyé, ìyàwó rẹ̀ nìkan ló gbọ́dọ̀ rí òkú rẹ̀, òun sì gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ rí òkú rẹ̀ mọ́lẹ̀. Àṣírí ohun tó sì ṣẹlẹ̀ kò ní kẹta gbọ́dọ̀ gbọ́ sí. Kóredé padà sí àgọ́ rẹ̀. Adéníkẹ́ ronú bó ṣe máa sọ fún ìyá rẹ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ó wá mú Kóredé tó sọ fún un pé nǹkan tó ṣẹlẹ̀ yìí pé nǹkan tó yẹ kó ṣe ní òkú òun ni. Ó sì sọ fún un ní nǹkan tó máa ṣe. Ibi tó ti ń gbé òkú ọkọ rẹ̀ lọ náà fìjìláńtẹ́ ti dá dúró tí wọ́n sì fẹ́ wo búùtù rẹ̀. Wọ́n ṣí, wọn kò sì rí òkú níbẹ̀. Wọ́n ní kí Adéníkẹ́ máa lọlé. Lójú ọ̀nà ló bá ṣí búùtù ló bá rí òkú ọkọ rẹ̀ níbẹ̀. Èyí tó túmọ̀ sí pé ọkọ náà pòórá nígbà táwọn fìjìláńtẹ́ fẹ́ wọ búùtù rẹ̀, ó pòórá. Nígbà tó padà rí òkú ọkọ rẹ̀ nínú búùtù padà, ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lẹ́yìn ìgbà náà ló lọ síbi tó ti lọ sin ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ pé kó lọ sin tó wá ń pọ́n fẹ́ kó padà wá sílé ayé padà. Ó lọ sin. Nígbà tó délé níbi tó ti ń ronú ni ó ti rí ọmọ ọ̀dọ̀ rẹ̀. Tọ́mọ ọ̀dọ̀ sọ fún un pé kí ló ṣẹlẹ̀ tí aṣọ rẹ̀ ṣe dọ̀tí, kò dá ọkọ rẹ̀ lóhùn, kò dá ọmọ ọ̀dọ̀ náà lóhùn. Ló bá rí tọ́mọ ọ̀dọ̀ rẹ̀ náà ti ń sáàfù ọkọ rẹ̀ lóúnjẹ. Èyí tó yà á lẹ́nu. Ṣẹ́yìn ti wo eré ayé kejì, ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ ńbẹ̀? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Eré ayé kejì yìí ó kọ́ wa wípé ọkùnrin, obìnrin kọ́ ra jowú, owú jíjẹ. Ẹni máa ń jowú tí ò bá para rẹ̀ yóò pa ọkọ ẹ̀, àtàbí kó pa ìyàwó ẹ̀. Owú jíjẹ kò sí nǹkan tó dára tó. Ó ti kọ́ wa wípé tá bá ń fẹ́ ọkùnrin tàbí obìnrin lọ́nà, tá bá ti rí àwọn red flag kan, ká má jẹ́ kí ìfẹ́ kó rù bò wá lójú. Bí bẹ́ẹ̀ kọ́, ẹni náà ó bá kábàámọ̀ nínú ìgbéyàwó ni. Gbogbo owú jíjẹ Adéníkẹ́ ni Kóredé ti rí nígbà tó ti ń fẹ́ àwọn lọ́nà. Ṣùgbọ́n ìfẹ́ ló bò lójú tó fi lọ fẹ́ Adéníkẹ́. So kò yẹ kó yà á lẹ́nu pé ó ń jowú nígbà tó ṣe ìgbéyàwó tó ti fi ìwà ẹ̀ hàn. Òun ni kò tẹ̀lé, òun ni kò kíyèsí red flag náà. Ṣẹ́yìn ti wo eré ayé kejì, ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ ńbẹ̀? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kí ẹ share fídíò wa, kí ẹ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ lóore.